He's got the energy as well. The fact that Carter Efe is making a debut makes him an unknown quantity. But Zazu Master himself, Portable, always very sure of himself. And guess what? He always prides himself as a traditional person. He's come to the ring with masquerade from the southwestern part of the country. He has certainly courted controversy throughout a very colourful online career. Let's go! He calls himself the opponent. Èmi sọ fún yín wípé tẹ́ bá ń wá àwọn tí ó gọ̀ jù ní àgbáyé, àwọn mùsùlùmí yìí ni. Ibẹ̀ ni àgọ́ ti bẹ̀rẹ̀, ibẹ̀ ni àgọ́ parí sí. Nítorí àbáwọlé tí Portable ṣe tí ó gbé eégún wọlé. Wọ́n wá ní kí ló dé tí Portable ò ṣe borí ìdíje yẹn. Mo wá wò pé àwọn ẹni ṣe gọ̀ báyìí. Ìjà tí wọ́n jà yìí entertainment ni ìyẹn ni. In a professional boxing competition, Carter Efe àti Portable wọn ò lè jọ jà. Carter Efe máa wà ní lightweight, Portable máa wà ní featherweight. Ẹ̀yin ọmọ ẹrú yìí, irọ́ lásán ni gbogbo nǹkan tẹ́ ń gbé kiri yìí. Àti wípé àwọn bàbá wa sọ pé òrìṣà tó ń gbé ọ̀lẹ ò sí. Portable ò training náà, kò kí ń ṣe boxer náà. Tó bá tiẹ̀ wá jẹ́ boxer, torí pé ó wá loose. So torí bó ti ṣe gbé eégún wọlé yẹn, ó di dandan kó win. Àìmọye àwọn tó jẹ́ boxer tó ń win, tó dẹ̀ ń lose. Bí life ṣe rí nìyẹn. Àtìgbà tí Nàìjíríà ti ń play football competition, tí bọ́ọ̀ bá fẹ́ bẹ̀rẹ̀, wọ́n máa gádà ogun á dúró, wọ́n á gbàdúrà. Tó bá máa gbàdúrà tán, at the end of the day, ìyà ló máa jẹ. Ṣé àdúrà ò kì í gbà? Mo ti sọ fún yín, iṣẹ́ ni kókó, ìgbìyànjú ló ń gbà. Portable ò train àti pé ìjà yìí eré ni, àmọ́ àwọn ọmọ ẹrú yìí wọ́n kàn ń gbé oríṣiríṣi kiri. Ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan, mo rò pé gbogbo àyàn la rí nǹkan tí ọmọ mùsùlùmí tí mo fi àtẹ̀jíṣẹ́ ẹ̀ sókè yẹn wá. Ó pọ̀ bẹ́ẹ̀ tó máa ń send o, mo kàn ní kí n yọ ẹyẹ kan yẹn jáde ni o. Torí ẹ̀ mo yẹ sọ fún yín wípé Allah kò lágbára kankan, kò lè ṣe nǹkan kan. Muhammadu kò lè ṣe nǹkan kan, òfegè ni. Kò síbẹ̀ yìí fẹ́ pe Allah tó kò lè dá yín lóhùn, kò mọ̀ yín rí. Àmọ́ àwọn mùsùlùmí wọ́n lè pààyàn fún Allah. Torí pé nǹkan tí Kùránì pa wọ́n láṣẹ ní pé kán máa pa gbogbo ẹni tí ò bá ti ṣe Islam. Ó ní àwọn mọ̀lẹ́bí mi wọ́n máa kú sójú mi, ṣe rí. Nítorí wípé mò ń bá wọn sọ òdodo ọ̀rọ̀. Ẹ̀sìn Islam, ẹ̀sìn fún àwọn tó ní ọdẹ orí ni. Irọ́ lásán. Ẹ̀yin èèyàn wa, ẹ jí ẹ má sùn. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Èrè lásán ni. Paracetamol 10 naira. Ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.